àwa kọ́ Ọlọ́run ni o àwa kọ́ Ọlọ́run ni àfáwa ló ṣàdúrà fún wa o àwa kọ́ Ọlọ́run ni ìyá wa ló kàkà ọ̀rọ̀ ẹgbẹ́ wọn máa débẹ̀ nísìnyí wọn máa ọ̀tẹ́ ni wọ́n máa ṣàdúrà fún ọ̀tẹ́ ni wọn náà ṣe tí wọ́n fi ṣàdúrà fún wọn náà àdúrà yẹn ṣe àbí ọ̀ṣẹ́ ẹ̀yin kọ́ Ọlọ́run ni ẹ̀yin kọ́ Amiru lọ ṣàdúrà fún wa àwa kọ́ Ádámà ló ṣiṣẹ́ kalẹ̀ àwa kọ́ Ọlọ́run ni Mùdírù lọ ṣàdúrà fún wa àwa kọ́ Ọlọ́run ni ẹ̀yà alásàlásọ ìgbélẹ̀ kan náà ó ní àmẹ́jì bẹ́ẹ̀ pẹ̀sẹ̀ aṣíwájú lóbìnrin kò ṣeun ẹni tí ọba ti dé mo ń wẹ́ o wọ́n á lùbáríkà fọmọ tiẹ̀ náà èèyàn kan ló sàbí àwọn eléyìí báwa náà sì máa yí èèyàn kan ló bí wa ẹ̀rọ àlùbáríkà yẹn kíákíá Ádámà ló ṣàdúrà fún Amira ẹ̀dín wọlé Ádámà ló ṣiṣẹ́ kalẹ̀ Ádámà ló ṣàdúrà fún wa Amiru ló ṣiṣẹ́ kalẹ̀ àwa kọ́ Ọlọ́run ni àwa kọ́ ṣeun gbogbo ẹni tẹ́ bá ń dá wọn lóhùn ọlọ́wọ́ tẹ̀yìn náà lóhùn báwọn bí wọ́n bá pè wọ́n wọ́n ti sàmì wọn mẹ́ta ìwọ̀n náírà àmọ́ àtọ̀ fún wọn pẹ̀pọ̀ ẹ̀fọ́ àjọ wà látijọ́ ilẹ̀ ni ọmọ gánà tí ó bá wà bá kó ọlọ́mọsàwọ́lá ó ti mà yí kọ́pá wálé bábábá èyí tẹ̀ ń gbà ń ta ju eléyìí lọ ó tó bẹ̀ ó ju eléyìí lọ albarka baba wa Amiru Jesse la fi wá albarka ali salati òun náà ni a fi wá ọba tí ó ní ẹ̀mí gígùn lọ́dọ̀ tó ní àlàáfíà lọ́dọ̀ tó ní àlékún àzìkí lọ́dọ̀ Ọlọ́run bá wa ṣe fún yín wàlá haúlà wàlá quwwata bizmaruda. أيا أهل الغيارة أيا صلاتي أيا سر الحقيقة يا صلاتي أيا سر النجاة للأنام أيا فيض العلوم يا صلاتي أيا ابن السعادة يا صلاتي يا أهلي وكم هني صلاتي سلام على الفاعز سلاما صلاتي أمد غوث الأنام على شمائل زينوني محمد باروني على شمائل زينوني محمد باروني على الصفا والعرفان أهل الديار زماني أهل القريب زماني زلوني بأعلى الجيلان عيسى صلاتي خادمكم عيسى صلاتي خادمكم بمذهبكم 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 ناوي شغالي لفريدتكم دوام الدين الجيلة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم آمين أكي Ọlọ́run الله أكبر àwọn èèyàn bá mi kí Ọlọ́run dáadáa الله أكبر àwọn olódó yìí الله أكبر àti àtàrà Ọlọ́run akí Ànábì wa Muhammad صلى الله عليه وسلم
ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí àjẹjẹta ẹ̀ ọlọ́mọba mo bá síwájú ẹ̀dá Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ya Rabbi ya Ghaffar. Amin. Ya Rabbi ya Ghaffar. اغفر لعبدك يا حيا صلاتي. يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. ẹ dákun ẹ bá mi wí gbólóhùn náà dáadáa. gbogbo ẹni tí ń bá ń fẹ́ kọ́lọ́hún kẹ́ òkú tòun náà. kó bá mi tẹ́wọ́ síwájú ọlọ́run. Mufassirul Qur'an. آمين. Mufassilul Qur'an. Wa huwa al-imam Yahya Salati. يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. امين. ẹ jẹ́ àṣewá àṣewákẹ́ tó máa gbé nǹkan tí wọ́n wà ní kalẹ̀. الله حياتكم. Rasuli ṣẹ̀dá àjọ wà. حياكم الله. Ìṣèdèkò sójú wa fẹ́ kẹ̀ǹtẹ̀ kalẹ̀. حياكم الله. رجال الله شأنكم المزايا ينال بكم عظائم وثنايا ينال بكم عظائم وثنايا. رجال الله شأنكم المزايا ينال بكم عظائم وثنايا ينال بكم عظائم وثنايا. Lójú gbogbo ọmọ ka làtàǹpàkò ti fẹ̀ ju gbogbo ọmọ ka yòókù lọ. رجال الله شأنكم المزايا. Àfáà Ibrahim ẹ kú gbogbo ìgbà. رجال الله شأنكم المزايا. Ọlọ́run ò ní fi yín lẹ̀. رجال الله شأنكم المزايا. Mo kí àfáà wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àfáà Ibrahim. رجال الله شأنكم المزايا. Muhammad al-Jami. شأنكم المزايا. Ọlọ́run ṣàlékún àlùbáríkà. شأنكم المزايا. Àfáà wa Habib ká dúró báyìí lásán ká máa jí sí Ọlọ́run. Àtẹni tí ń jà àtẹni tí ń wí àtẹni tó dúró wàláhì ládàá kan náà lájọba. رجال الله شأنكم المزايا. Sheikh Habibullah mo kí yín púpọ̀. ينال بكم عظائم وثنايا ينال بكم عظائم وثنايا. Mo kí Ájì wa Ishaq Ajo. رجال الله شأنكم المزايا. Ọkùnrin Ọlọ́run Ájì wa Kamarudin gbogbo ibi tí n bá ń lọ láyé wọ́n tún wá gbé mọ́tò tiwọn náà tẹ̀lé mọ́tò mi. شأنكم المزايا. Bí wọ́n ti dòkóhun ẹni tí ọba mọ̀ wọ́n yóò ti tẹ̀ wọ́n mọ́lẹ̀. شأنكم المزايا. ينال بكم عظائم وثنايا. ينال بكم عظائم وثنايا. Owó ló dòkóhun. ينال بكم عظائم وثنايا. Ní ogun yóò máa gbọ́ òun. ينال بكم عظائم وثنايا. Mo kí àfáà wa tí àwọn náà jókòó mo kí ẹ̀yin náà mo kí gbogbo Rijalullah. شأنكم المزايا. ينال بكم عظائم وثنايا. Ẹni kankan ò ní sọmọ ẹ̀yà mi
شأنكم nísẹ̀yìn náà المزايا mo kí ẹ̀yin tí wàmẹ́lìmárìhò ilá bí ikhwani الله أكبر. igi kan kì í jẹ́ igbó àwọn arìgì ọyọ kan ká ní igbó òun ní igi ọkàn òun ni wọ́n wì wọ́n ní nígbó ẹ̀yin náà ní ẹ jẹ́ aṣọ ara fà. رجال الله شأنكم المزايا ẹni bẹ́ẹ̀ mi náà ti dúró pẹ̀lú àwọn ẹ́ńtọ́rẹ́jì tèmi náà nígbà tí wọ́n wo agbádá tó tí wọ́n lọ fi jòkó wọn kébó ti dúró òun ní ẹni tí ó lóun ọmọ bọ̀ ọ́ fà yá yàkúyà ni. رجال الله شأنكم المزايا ينال بكم عظائم وثنايا. abiyama tí ó fẹ́ gbérí ire kó ń bí yìí lónìí kó yóò bá ànábì kó dé àyè kí n gbọ́. سلام عليكم سنة نبوية. bóyá ẹ̀gbọ́n tí mo wí dáadáa abiyama tí ó gbérí ire lọ lé lónìí kó yóò bá ànábì kó ju jẹgbẹ́ lọ. سلام عليكم سنة نبوية. alibari mo kí wọ náà سنة نبوية. mo kí ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀. سلام عليكم سنة نبوية. mo kí àwọn olórí àfa méjèèjì. سلام عليكم سنة نبوية. bá a fa bá sí ìyàwó fẹ́ wàhálà púpọ̀ ni. سنة نبوية. bá a bá ń rí àfa wa ṣúgà dáadáa tí wọ́n ń dùn dáadáa tí irùngbọ̀n náà ń kí dáadáa tí gbogbo ẹ̀ ń tọ̀tọ̀tọ̀tọ̀ dáadáa ẹ̀yin lẹ̀ fìtínà wọn. سلام عليكم سنة نبوية. pẹ̀lú gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ wa ẹ̀ sì ń gbà bẹ́ẹ̀ tí ń kó tókè lẹ́ ń kó tìsàlẹ̀. سنة نبوية. àdúrà tí ń ṣe fún yín pé ọlọ́run ó jẹ kó pẹ́ o. إجابة سامعني. فرد على كل مسلم. àwọn ọmọ yẹn sì yàn wọ́n yanjú pẹ̀lú ògo ọlọ́run. سلام عليكم سنة نبوية. ó kí ẹ̀yin ìyá tẹ̀ jẹ́rú ó bà wá. سلام عليكم سنة نبوية. wọlé anabi Muhammad tá à ń kó jáde lónìí. الله عليه وسلم. gbogbo yín ẹ̀ ní fojú sunkún ọmọ. سلام عليكم سنة نبوية. ọlọ́pàá sàmì dáadáa. إجابة ẹ gbádùn àti mo ṣe fún فرد yín ni. على كل مسلم. ẹni àmì rẹ̀ bá lo kejìlá àdúrà rẹ̀ ó tètè gbà. سلام عليكم سنة نبوية. mo kí ẹ̀yin Báńgọ́lá fà. سلام عليكم سنة نبوية. ọlọ́run ò ní dá yín padà sẹ́yìn. إجابة àti yá wa ẹ̀rìn dòdò àbí kílẹ̀ pè wọ́n. إجابة àtọ̀rẹ́ ẹ̀rìn dòdò. فرد على كل مسلم. gbogbo yóò máa dòdò sí dáadáa náà ní pẹ̀lú ògo ọlọ́run. إجابة فرد على كل مسلم. ẹni bá ń fẹ́ oríire láyé àti kíámà kó ní Allah. إجابة wí bẹ́ẹ̀ dáadáa. فرد على كل مسلم. mo wá kí oníǹkan dùn ní. حياكم الله. afáwa Kamaruddin Sukar. سلام عليكم سنة نبوية. ẹ bá àdámà afáwa ni. سنة نبوية. àdámà wọn kó dùn mọ́ mi. سلام عليكم سنة نبوية. ẹ ń wí lẹ́ẹ̀kan wípé àwa kọ́ ọlọ́run ni o. àwa kọ́ ọlọ́run ni. Ọlọ́run ni. àfáwa ló ṣàdúrà fún wa o. àwa kọ́ ọlọ́run ni. Ọlọ́run ni. ìyá wa ló ṣàdúrà fún wa o. àwa kọ́ ọlọ́run ni. bàbá wa ló ṣàdúrà fún wa o. àwa kọ́ ọlọ́run ni. Ọlọ́run ni. ẹni rẹ ló ṣàdúrà fún wa. àwa kọ́ ọlọ́run ni. Àwa kọ́ Ọlọ́run ni. Àwa kọ́ Ọlọ́run ni. ẹ bá mi wí. Àbáwa ló ṣàdúrà fún wa. Àwa kọ́ Ọlọ́run ni. ẹni rẹ ló ṣàdúrà fún wa. Àwa kọ́ Ọlọ́run ni. gbogbo ẹ̀yin ìyá wa ẹni náà
dá mi lóhùn dáadáa. حياكم الله. Bàbá ń gbóhùn àfáwà Kamaru Sugar حياكم الله آياتهم. lọ́tún ayé ìyá ni. الله. Bàbá ń gbóhùn àfáwà Kamaru Sugar lọ́sí ayé ìyá wa tó bí àfáwà ni wọn ò lo àmú bàbá wọn léṣo. Àwa kọ́ Ọlọ́run ni, àwa kọ́ Ọlọ́run ni. Màmá yín ló ṣàdúrà fún yín, ẹ̀yin kọ́ Ọlọ́run ni. Àfá yín ló ṣàdúrà fún yín, ẹ̀yin kọ́ Ọlọ́run ni. Ṣé o Kamaru Sugar? Ẹni lè ló ṣàdúrà fún yín, ẹ̀yin kọ́ Ọlọ́run ni. Àfáwà Brazaki ló darí ìdògbò òkè òun náà púpọ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ijabatu faridun ala kulli muslimin. Àfáwà Brazaki. Salamun. Bí wọ́n bá ní kí wọ́n máa fọjú orí tó àwọn náà máa kí wọ́n dá tò sí nínú ayé. Salamun alaykum sunnatun nabawiyyatun. Àmọ́ gbogbo àjọ tóbìnrin tó bá dálé ọkọ rẹ̀ yóò kẹsàn-án rẹ̀ látara ọmọ. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bọ́lá ń bá ní kó máa rí báyìí fún yín. Ìyá wa tí wọ́n bí yín àwọn ni wọ́n dájọ́ rẹ̀ síwájú Ọlọ́run látara ọkọ. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ṣúgà lọ́tún, ṣúgà lọ́sì, ṣúgà níwájú, Ayakumullahu. ṣúgà lẹ́yìn, Ayakumullahu. ṣúgà Nàìjíríà, Ayakumullahu. l'Amẹ́ríkà, ṣúgà ni. Ayakumullahu. Èèyàn mi kan bẹ́ẹ̀ ń jẹ́ òní, ìwọ̀n ń pè mí, ń sọ̀rọ̀ lọ, ìwọ̀n ń gbọ́ kàsídà fáwọn Ṣéhù Kamaru Sugar. Ayakumullahu. Ìwọ̀n ń gbọ́ lágbọ̀túngbọ́, oníṣèwọ̀n náà máa gbọ́ ni, Ọlọ́run máa gbọ́, pàpọ̀ lọ́rẹ̀ mi ló ṣe. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ibi tí mo dé wọ́n yẹ kẹ́ Yorùbá ànábì kọ́ kàn mí lámì. Ijabatu faridun ala kulli muslimin. Ìyá ló ra bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá yìí. Salamun alaykum sunnatun nabawiyyatun. Gbogbo ẹ̀yin òbí ẹ dákun torí Ọlọ́run ẹ tẹ́tí gbọ́n tí mo fẹ́ wí ìṣẹ́jú mẹ́ta tí màá fi lọ. Salamun alaykum Ẹjọ́. sunnatun nabawiyyatun. Gbogbo ẹ̀yin òbí gbogbo abiyamọ láyé tó fẹ́ kí ṣe ọmọ òun sojú òun. Bó ní kọ̀kọ̀ rẹ àti gbangba rẹ bó ló ti ṣe pẹ̀lú ọkọ rẹ. Salamun alaykum sunnatun nabawiyyatun. Gbogbo obìnrin tí ń bá rí tí ń fẹ́ tọ́lọ́dẹ́dẹ́ ọkọ yóò sì pòfò èrè àlùbáríkà látara ọmọ. Ijabatu faridun ala kulli muslimin. Ìyá yín ló ṣe bẹ́ẹ̀. Salamun alaykum Àjọ tí ìyá yín dá fún bàbá yín náà lẹ́ ń kó yìí. sunnatun nabawiyyatun. Ìwà ṣẹ̀rí yín ló ti bẹ̀rẹ̀ bàbá wo àfáwà àgbà Sheikh Abdullahi As-Sauti. Ayakumullahu. Àwọn náà lo kàrámà tiwọn bí wọ́n ti ń lò ó. Salamun alaykum sunnatun nabawiyyatun. Kátó ní àfáwà Sheikh Abdurrahimi àwọn náà lo kàrámà tiwọn tí kan ò dín kan lọ́wọ́ funfun kan ò ní kí funfun kan mọ́ funfun àdòtí ń bẹ ń bí funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyẹn funfun ni ẹ̀kọ́ funfun ni ṣúgà funfun ni gàrí funfun ni àdòtí sì ń bẹ ń bí funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́run tó wá lọ mú Ṣéhù wa Kamaru Stili Sugar ọ̀hún mú jáde tẹ́. Salamun alaykum sunnatun nabawiyyatun. Àṣàjọ ni o. Sunnatun nabawiyyatun. Àjọ ni o. Sunnatun nabawiyyatun. Mo fẹ́ kọ́ mọ̀ mi kó dàbí ti Ṣéhù Sugar.
ṣé bí wọ́n ti ń ṣe sọ́kọ rẹ̀ nìyá tó bí ṣúgà ṣe sí bàbá tiwọn. سلام عليكم سنة نبوية إجابة فرد على كل مسلم. gbogbo abiyamọ tó fẹ́ jíire ọmọ tó sì fẹ́ kí ṣe ọmọ àwọn sojú ẹ̀mí òun gbóyòbó ànábì lẹ́ẹ̀mẹ́ta kó halẹ̀. صلى الله عليه وسلم. ẹ má jẹ́ ó súnlò kó صلى الله halẹ̀. عليه وسلم. سلام عليكم سنة نبوية. èyí ó máa jẹ́ ọ̀rọ̀ ọlọ́run bọ́lá ti ṣe àfáwá ṣúgà yìí الله حياته. àwọn kan ni wọ́n ṣe ra wọn bẹ́ẹ̀ àjọ tí ìyá dá lọ́lọ́run ní kí ó máa jẹ́ èrè lónìí yìí o gbogbo alásàlátù tí ń wá sàlátù àtẹnitẹ́ ń lọ záwí àtiwọ́ tó jẹ́ mùmínì àti mùsùlùmí fatẹ́mìn sọ́ọ̀lì alẹ́ àkàlà kẹwàzẹ́ra fatẹ́mìn sọ́ọ̀lì alẹ́ àkàlà kẹwàzẹ́ra bùsùrà lẹ́kàìrì ìnàlẹ́kàìrì yẹnìmú. بزور الخير إن الخير ينمو. فتمم صنع الأخلاق وزرا بزور الخير إن الخير ينمو. inú ilé mi mo wà sẹ́ni bẹ́ẹ̀ ìyá yìí ti ń lọ tẹ́ ń bọ̀ yìí kí n fẹ́ bẹ́ẹ̀. فتمم صنع الأخلاق وزرا ẹ lọ jọ bọ́sọ́dún gan. بزور الخير إن الخير ينمو. تمم صالح الخيرات خيرا. فتمم صنع الأخلاق وزرا ìwà rẹ̀ yóò dọ̀wọ́ rẹ̀ tanyanya. تمم صنع الأخلاق وزرا wàzẹ̀rà sọ ìwà di irúgbìn. فتمم صنع الأخلاق وزرا wàzẹ̀rà ìwà tẹ́ẹ̀rí tá a máa wù yẹn sọ di irúgbìn. فتمم صنع الأخلاق وزرا bùzúrà lẹ́kàìrì wà á máa gbin ìwà rẹ̀. بذور الخير إن الخير ينمو. bùzúrà lẹ́kàìrì ìwà rẹ̀ ni ẹja máa gbin. fa iná lẹ́kàìrì yẹnìmú. torí pé ìwà rẹ̀ téèyàn bá gbìn láyé yẹnìmú ìmọ̀ dàgbà sí i ni. بذور الخير إن الخير ينمو. ìjọ tí ìyá wa àti bàbá wa tí wọ́n ń dájọ́ síwájú ọlọ́run àwọn náà mọ̀ pé bí ó ti rí lélẹ́yìí o. بذور الخير إن الخير ينمو. بذور الخير إن الخير ينمو. Ànábì wa Muhammadu صلى الله عليه وسلم. ẹ dákun torí ọlọ́run alukurani bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ á máa pọ́n alukurani lé. صلى الله عليه وسلم. وتمم صانع الأخلاق وزرا. Ànábì wa Muhammadu صلى الله عليه وسلم. wàláhì ẹ̀yọ̀bọ̀ ànábì kó dùn mọ́nu. صلى الله عليه وسلم. ẹni bá yọ̀bọ̀ ànábì dáadáa má kà àtọ́dún yìí yóò lọ pẹ̀lú òkú ọlọ́run. صلى الله عليه وسلم. تمم. obìnrin tó bá yọ̀bọ̀ ànábì dáadáa الله عليه وسلم. ọmọ rẹ̀ ó di gómìnà láyé. صلى الله عليه وسلم. sẹ́ẹ̀rì nǹkan àwọn ìyá yìí ìwọ́n fẹ́ràn fà púpọ̀. فتمم صانع الأخلاق وزرا. ẹni bá tó wá kàsára sànnábì dáadáa الله عليه وسلم. tó kàsára sọ́nṣẹ́ ọlọ́run dáadáa. صلى الله عليه وسلم. inú ẹ̀yin obìnrin ọ̀dà ọkọ rẹ̀ ò ní fẹ́yàwó lé. فتمم ẹ̀rí nǹkan alábòsí. صانع الأخلاق وزرا. بذور الخير إن الخير ينمو. ẹ bẹ̀rù ọlọ́run. الله. Ànábì wa Muhammadu صلى الله عليه وسلم. ẹ̀yin àfa ẹ̀já yorùbá ànábì tiwa. صلى الله عليه وسلم. ànábì jókòó mọ́ṣáláṣí. صلى الله عليه وسلم. Abu Huraira ló gba ọ̀rọ̀ náà wá kó ń ṣe ọlọ́run ìyá wa ẹlẹ́rìn dòdò. رضي الله تعالى عنه. تمم صانع
حياكم خلاقه الله. أهلا وسهلا. وزرع أهلا وسهلا. قصور الخير إن الخير ينمو قصور الخير إن الخير ينمو إذا ما شئت في الدارين تسعد وكفر بالصلاة على محمد فغفر بالصلاة على محمد إذا ما شئت في الدارين تسعد فكبر بالصلاة على محمد فغفر أهلا وسهلا. بالصلاة على محمد إذا ما جئت بالدارين تسعد فكثر بالصلاة على محمد فكثر بالصلاة على محمد ولا صوم يسير ولا صلاة لمن ترك صلاة على محمد لمن ترك صلاة على محمد لمن ترك صلاة على محمد إذا ما شئت في دارين تسعد فكثر بالصلاة على محمد فكثر بالصلاة على محمد عندك النبي محمد لو الله عليه وسلم يبقى النبي دادا صلى الله عليه وسلم النبي لẹ́ni bá sọ̀sọ̀ láti ọyọ kan fóun mẹ́wàá ni wọ́n fi ṣẹ̀san fún padà. صلى الله عليه وسلم àwọn ẹni ànábì wọlé الله عليه وسلم ìmọ̀ ohun fi ojú ihe min atari sujúdẹ̀. Mákìyàmá. فتمم صانع الأخلاق وزرع وصول الخير إن الخير ينمون Sheikh Abdulhamid bẹ́ẹ̀ yà bá rí yín tó ló ń wọ orí yàn àwọn aláǹkẹ́ ní ọ̀padà máa fọwọ́ rẹ̀ tì. فتمم صانع الأخلاق وزرع bẹ́ẹ̀ yà bá rí yín àti rí bàbá wa Mudirul Markaz. فتمم صانع الأخلاق وزرع من أكرم أكرمه الله. فتمم صانع الأخلاق وزرع Ọlọ́run fúnra ara rẹ̀ ló pọn yín lé. وصول الخير إن الخير ينمو وصول الخير إن الخير ينمو ìdáfà nábì lọ́wọ́ lẹ wọlé. فتمم صانع الأخلاق وزرع ìfitì yìí kí afáwọn àgbà Sheikh Àtàtà فتمم صانع الأخلاق وزرع ọba tó fi kẹ́ àwọn àgbàlagbà ikú òjijì ò ní yà wá. وصول الخير Sheikh Abdulgani إن الخير ينمو ẹ wá tuntun sí ẹ wá gbó mọ́. وصول الخير إن الخير ينمو bá a bá rí nǹkan gidi jẹ. وصول الخير Sheikh Abdulhamid bá a bá rí nǹkan gidi jẹ níbi irun gbọ̀dẹ́ ti mà. إن الخير ينمو yóò kí yóò sísù. وصول الخير ẹnì yóò bá nábì mọ́. إن الخير ينمو mo kí yín púpọ̀ mo fà nábì kí yín. فتمم صانع الأخلاق وزرع mo kí ṣe wà Habibullahi man yuhibbul habiba fahuwa habibu. bẹ́ẹ̀ yà bá lóun ò nífẹ̀ẹ́ Habibu kò nífẹ̀ẹ́ ànábì nù. فتمم صانع الأخلاق وزرع Nuru Latif. وصول الخير Allah. إن الخير ينمو ọba tó fi wá kẹ́ra wa à ní bàjẹ́ pẹ̀lú òkú Ọlọ́run. فتمم صانع الأخلاق وزرع bẹ́ẹ̀ tí máa dá gbogbo nǹkan ṣe lẹ́yìn náà nù nígbà tẹ́ tún já Nuru Latif ẹ̀ tún sọ fún wa. فتمم صانع الأخلاق وزرع ọ̀dà. وصول الخير إن الخير ينمو ẹ kó pọ̀ ọ̀dà ẹ̀ máa kó pọ̀ yóò jiná. وصول الخير إن الخير ينمو Ọlọ́run ó jẹ́ kí ó tún máa dá a sí jù báyìí lọ. mo kí bàbá tí wọ́n wọlé náà. وصول الخير إن الخير ينمو tẹ̀gídí mi kan Ìlọrin kan ni.
حصول الخير إن الخير ينمو Aṣẹ́ Abdulhamid الله حياته mo ní ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. Hadisi tí mo fẹ́ kà yìí tá ànábì sọ yìí hadithun marfu'. حياكم الله. وهناك الفرق بين حديث مرفوع وحديث موضوع وحديث موقوف gbogbo ẹ̀ níbẹ̀ lọ́dọ̀ àwọn ṣe Abdullah. فتمم صانع الأخلاق وزرع. Hadith sahihu ni kì í ṣe hadith tí ò lẹ́sẹ̀ lẹ̀. حضور ó ṣe Ọlọ́run Muhammadu. صلى الله عليه وسلم. ẹ yòbó anabi dáadáa. صلى الله عليه وسلم. Anabi ń kọ́ àwọn sàhábí lẹ́kọ̀ọ́. Anabi ní ọkùnrin kan bẹ rajulun min bani Isra'il. الله. Ó kú onílé rẹ̀. Nígbà ó kú onílé ẹ̀. Ó wá rí ọkùnrin kan òun kawó lákàtúnkà. Anabi ń kọ́ àwọn sàhábí lẹ́kọ̀ọ́ yẹn. الله عليه وسلم. Bíntín ká owó yẹn owó yìí ti kó sí ọpọlọ ọkùnrin Bani Israila yìí ó bá súnmọ́ ó ti súnmọ́ الله. ó dèrè bàbá olówó ó wù mí kẹ̀ ya mi ní mi'atu dinari bàbá olówó ní oníyá olówó owó tó ní kó yá òun lápèjúwe kálíkì yóò yáyà bí 500,000 nísìn الله. ọkùnrin Bani Israila ń fẹ́ yá owó lọ́dọ̀ ẹni tí ó mà rí tí ó rí rí الله. bàbá olówó wa ń sọ fún ọkùnrin yẹn wípé aina wakiluka wa shahiduka. الله. Tani garantọ̀ rẹ tí n bá gbé owó náà fún ọ tí ó dúró fún ọ ní garantọ̀ àbí talẹ́lẹ́rìí rẹ tí ó jẹ́rìí wípé mo gbé owó fún ọ. الله أكبر. Ẹ dákun ẹ bá ń pariwo Ọlọ́run. فتمم صانع الأخلاق وزرع. Ẹ pariwo Ọlọ́run dáadáa. حضور الخير إن الخير ينمو. Lọkùnrin tó fẹ́ yáwó bá tẹnubọ̀ pé wakafa billahi wakila wakafa billahi shahida. وكفى بالله وكيلا. Ọ̀pọ̀ ìgbẹ́ wí bẹ́ẹ̀. وكفى بالله شهيدا. Àsàlátù Mọ̀lúdì ṣúgà la wà gbogbo ilẹ̀ sì ti gbọdọ̀ máa Al-Kùránì kẹ́ ẹ̀wìn tí ń gbọ́. Wakafa billahi wakila wakafa billahi shahida. وكفى بالله وكيلا. Ṣé bẹ́ẹ̀ máa ń wí ní àsàlátù? وكفى حياكم الله. وكفى بالله وكيلا وكفى بالله شهيدا. وكفى بالله وكيلا. وكفى بالله شهيدا. Àbò olówó ti gbọ́ bẹ́ẹ̀ pé Ọlọ́run náà ló tó ní garantọ̀. وكفى بالله وكيلا. وكفى بالله وكيلا وكفى بالله وكيلا شهيدا. Ọlọ́run ló tó lónìí jẹ́rìí Ọlọ́run ló tó ní wàkílù ló tó ní garantọ̀. Ó nígbà tó wí bẹ́ẹ̀ yìí ọ̀dà gbà ó já olówó náà. وكفى بالله وكيلا. Ẹ̀yin jẹ́ wa wí bẹ́ẹ̀ fa wí bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ́ mi. وكفى Ó sọ di وكفى بالله وكيلا. وكفى بالله شهيدا. Ṣé mi ni ṣe bẹ́ẹ̀ ṣe wọ̀ ni ṣe bẹ́ẹ̀? حياكم الله. Kéèyàn sọ pé náà
وكفى بالله وكيلا وكفى شهيدا وكفى بالله وكيلا وكفى بالله شهيدا وكفى بالله وكيلا وكفى بالله شهيدا. حياكم الله. ọba yà lówó ó yà lówó tán kò sóòmì lọ́wọ́ rẹ̀ mọ́. ẹ máa wo lóhun ọba arínitán sẹni àsẹnitán bá ní dárò. Allahu akbar. ó pariwo lóhun dáadáa. فتم وصاني على خلاك وزرع. lòun bá wá gbé owó ó gbé lọ òdì ìlú kejì ó gun ọkọ̀ ojú omi lọ òdì ìlú kejì. Allah. ń lọ fi owó òun ní ṣe business. حياكم الله. ń tà ń rà ó sì ní jọ báyìí kó tó di ìrọ̀lẹ́ lágbo báyìí ìdá owó rẹ̀ padà fún ọ. Allah. lásìkò tó wí kó tó mùsùlùmí wa ṣẹlẹ̀ ní inú ìlú náà. Allah. àwọn ọkọ̀ ojú omi ò lè kọjá láti ìlú tó ti yáwó lọ sí ìlú tó ti ń lọ ṣòwò. ọkọ̀ ojú omi ò lè wá láti ìlú tí ń ṣòwò wá sí ìlú tó ti yáwó. فتم وصاني على خلاك وزرع. strike wá wà. حياكم الله. ẹni ó yá ní lówó ní bá wá ń dààmú pèrè ọlọ́run ìrè ọlọ́run ìwọ ọba ọlọ́run tí ó sẹ́nìkan àfiwọ́. الله أكبر. bó mo fẹ́ ṣe nísìn gbogbo àwọn tó wá rí tí wọ́n ń dé ń béèrè pé ẹ̀ bá rí lágbájá báyìí tàmàdò báyìí àwọn láwọn rí i kí pírọ́blẹ̀mù tó ṣẹlẹ̀ nílùú tí ń tẹ́ mú a sì rí i. الله. bóun ti ń dààmú ẹni ó yá ni lówó bí ti ń dààmú dààbò. Allah الله أكبر. ẹ pariwo ọlọ́run. فتم صاني على خلاك وزرع. ẹni ó yáwó náà òun náà gbádùn máa ń bi tó wà. وصول الخير إن الخير ينمو. polówó ti dówó lówó padà ìrì ọlọ́run ọmọ sọ̀rọ̀ gbé níjà. الله. òun ti ṣòwò tán ọkọ̀ ojú omi tóun ó fi rìn kọjá lọ bí tóun ó lọ lòun ò rí i. ọ̀dà ìtọ́kùn tóun ó ṣe mẹ́rin pé فأخذ الصبر فجعل فيها كني حياكم الله. فجعل فيها من 1000 دينار. الله. ló bá mú ìgbànú tẹ́yìn ìyá wa máa lò ìlú ìta máa lò mọ́kà wọn ó bá mú owó tó yá lọ́wọ́ ẹni tó ti yáwó ó tì í bọnú gbànú náà ó wá dì ó ra lókùn ó wá mú pákó ńláńlá ó fi kàn án mọ́ ó kan ìgbànú òní ó kàn án mára pákó. الله. ó tún wá dì í ó wá gbé ó wá domi odò ó wá jù sódò. الله. ó ní ìrìn ọlọ́run tó bá yẹ pé ìwọ tí mo fi ṣe wákìlù tí mo fi ṣe gàrántọ̀ tí mo fi ọ́ ṣe ṣẹ̀hídù tó bá yẹ pé lóòótọ́ ló ń bẹ tẹ́ni tó sì yá mi lówó yìí sì gbà ọ́ gbọ́ tó tí ò rẹ́ nìkan kan àfi wọ́ tó fi yá mi. الله. ìtí mo jù sódò yìí tán bọ́lọ̀ ń bá ní kó rí déédéé bọ́lọ̀ ń bá ní kó tún rí iná déédéé. وكفى بالله وكيلا وكفى بالله شهيدا. ọba jù sódò ó ní kó má padà wá jẹ́ ìbálẹ́jọ́ aburú fóun níjọ́ àlìkìyámà. وكفى òun ti yọ tòun kò mẹ́. بالله وكيلا ẹ máa wọ lọ́hún. وكفى بالله شهيدا. ẹ máa wọ lọ́hún. ọba ńlá ọba tí ò ní kú olójú kan kó tó mú ni. الله أكبر. gbogbo sìkàsìkà láyé máa ṣe lọ
bọ̀ọ̀bá rẹ̀ ní láàárọ̀ ọ́ padà sunkún lọ́sàn-án. وكفى بالله وكيلا máa bá tèèyàn وكفى jẹ́. بالله شهيدا. gbogbo àwọn ìyá wa tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wa wọn ò lu àmọ́ àwọn bàbá wa níṣó la fi dùn ún rí la fi dùn ún wò nínú Al-Qur'an. فتمم صانع الأخلاق وزرع. ẹni ó yáyàn lówó òun náà ti dààmú níbi odò tó kọ́kọ́ òun pé kóun ó tiẹ̀ ṣeré lọ bí odò kóun lọ ó stress yẹn ti pọ̀ jù. Allah. ìwọ̀n ń sinjú ń sinpa ń sinsẹ̀ ilẹ̀ sì ti sún. Allah. lẹ́ẹ̀kan náà lórí pákó kan ti ń bọ̀ níbi omi oníjẹ́ ń dúró de pákó yìí tóbi púpọ̀ òtútù yìí mú tí n bá rí pákó yìí gbédè ńlú ó súnmọ́ kí n là á kí n dáná sí Allah. tí n bá dáná sí kí n fi yá òtútù pẹ̀lú ìbànújẹ́ tí ń bẹ lára. فتمم صانع الأخلاق وزرع. bí pákó ti déwájú ẹ̀ فصول الخير إن الخير ينمو. ó sì bá ṣẹ̀ṣẹ̀ tán ló bá gbé pákó ní ó ti gbé pákó ó di wìwìwì ó di ilé. تمم صانع الأخلاق وزرع. bó ti délé ló mú àáké ní sọ̀lù pákó pín sí méjì ńgbà pákó pín sí méjì ó rí kinní kan bí okùn bí ìgbàanú èwo tó lélẹ̀ yìí. Allah. sọkùnrin tó yáwó ó sì kọ lẹ́tà sí Allahu akbar. i pé lẹ́tà tóun kọ yìí ọlọ́run ni wàkílù òun ni ṣèyídù òun. La ilaha illallah. Allahu akbar. àmọ́ bọ́lá ń bá níkẹ́ni tó ní owó yìí ó rí i tó òun wà pé kò sí gbèsè kankan fún òun bí àkíyá màmá. فتمم صانع الأخلاق وزرع. ọlọ́run ó sì tún jẹ wàkílù tòun náà bóun ti san gbèsè. بصور òun الخير lòun ò rọ́nà láti dé ìlú kejì. إن الخير ينمو. ànànà ìgbà tí ó tu ìgbà náà ni ló kan owó rẹ̀ níbẹ̀ Allahu ó ti akbar. rówó ó ká lẹ́tà lọ́wọ́ wò pé ọlọ́run àṣírí ọlọ́run ló tó ní wàkílù ló tó ní ṣèhídù. وكفى بالله وكيلا وكفى بالله شهيدا. bí ọ̀sẹ̀ méjì wá lọ Allah. ọlọ́run wá ní kọ́nà padà wá kílíà strike tí wọ́n strike wọ́n wá padà wá wọlé ọkùnrin wa ni nígbà tí ọkọ̀ ojú omi ti wá délùú tí òun ti yáwó yìí owó tó òun kúkú fi ránṣẹ́ òun mọ̀ bóyá dọ̀dọ̀ ẹni tí ó lówó àbí òde bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá mú owó mi gangan lọ́wọ́ Allah. ló bá wá wá ẹni tó lówó nígbà tó délùú yẹn bó ti kan ẹni tó lówó ẹni tó lówó wá ń sọ fún wípé ọmọ ṣeun Allah. mo dààmú púpọ̀ nígbà tí n ti rí owó mi àmọ́ nígbà tó padà yá ẹni tó jẹ́ wàkílù rẹ tó jẹ́ ṣèyídù rẹ La ilaha illallah. ó padà rán sí mi ó sì ti jẹ́rìí rẹ̀. وكفى بالله وكيلا وكفى بالله شهيدا. ẹni ó ṣe ẹni ó fowó ránṣẹ́ ni wọ́n á wò pé ta ni tọ́lọ́ wọn ò bìlíìfù kó lè rí owó yẹn Allah. wọn ò rò bẹ́ẹ̀ kó lè rí ló wá ní ta ni ọlọ́lẹ̀ ni ọ̀rọ̀ sí mi jíṣẹ́ Allah. làkọ́dí ìdí wọ̀kọ́ àjà àǹkà wàkílùkà ó lẹ́ni tó ọ̀rọ̀ ẹni tó bá mi ṣàdéhùn rẹ̀ ó ti jíṣẹ́ máa lọ máa wùdọ̀ olówó yín náà mo kó wáyé وكفى ó ṣẹ̀ṣẹ̀ wá kó owó mi wá Allah. tó jẹ́ owó tó yá láwọn àjọ ń fà á láàrin ara wọn Abu Hurairah رضي الله ó تعالى ní عنه. gbà tá Ànábì wa Muhammadu صلى الله عليه وسلم. yòbó Ànábì dáadáa صلى الله عليه وسلم. tá Ànábì sọ ìtàn náà fáwọn tán ó ní gbogbo àwọn táwọn wà wájú Ànábì ta'alu aswatu الله أكبر. ó ní gbogbo àwọn pariwo sókè الله wípé أكبر. Allahu Akbar الله أكبر. wípé dáadáa الله أكبر. kọ́lá Ànábì wa ní ayyuhuma asdaq iman
tàlẹ́ni tó ní ìmọ̀ nínú àpò méjèèjì sẹ́ni tó yáyàn lówó tí ò ní gàrántọ̀ tí ò rí gàrántọ̀ tí ò sì lólùjẹ́rìí sóhun ló ní ìmọ̀ nìní àbí ẹni tó ṣe wípé ó fowó ránṣẹ́ tó yáwó tó jù sínú omi sóhun ló ní ìmọ̀ nìní àdàbí olóògbé àwọn wa pariwo peter aláwa sọ pé ó ní ìmọ̀ nínú àwọn méjèèjì àlọ́sà. فتمم صانع الأخلاق وزرعا وصول الخير إن الخير ينمون. èmi náà ń bèèrè lọ́wọ́ wa ta ló ní ìmọ̀ nínú àwọn méjèèjì. وصول الخير dá mi lóhùn. إن الخير àwọn méjèèjì náà ni ṣé wímọ́nì tí wọ́n ní sáwọ́ ọmọ náà yà nẹ́bí tòní sáà ni. وصول farabalẹ̀ الخير ṣé wọ́n ní irú mọ́nì tí wọ́n ní ṣé wọ́n ní. ẹyà ẹni ó bá ní kó náwó kiri òpùrọ́ ni ọ́ òpùrọ́ ẹni ó bá ní kó náwó irú mọ́nì tó ní irú mọ́nì tó ní òun ni ànábì wa fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo àwa tá a wá jẹ́ àlìhùmọ́ rẹ̀ kájé kí bẹ̀rù ọlọ́run bàbá wọn bí mọ́lúdì nàbí táwọn àbí àjọ̀dún ànábì kájé kí bẹ̀rù ọlọ́run ó pọ̀ nú ọkàn wájú afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lásán lọ. ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tí bàbá tó bí àbáwa ṣúgà àtìyá wọn tí wọ́n ní àti àìlú àmú bàbá yín lè so tẹ̀yìn wá gbé ẹ̀san re tẹ́lẹ̀mí ọmọ wa fi ń tọrọ pé ọlọ́run sọ ọmọ tèmi náà fi ṣúgà ṣé bí ìyá ṣúgà ti fara gbolẹ̀ ẹ̀yà lọ́dọ̀ bàbá rẹ̀ ni wọ́n ń ṣe lọ́dẹ̀dẹ̀ ọkọ tiẹ̀. bàbá wọn ṣàlàyé ẹ má jẹ́ káfẹ́fẹ́ yẹyẹ lásán pọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lásán kámọ́jọ́ pọ̀ fẹ́ràn ọmọ làkejì rẹ bí ara rẹ wá níbẹ̀rù ọlọ́run èyí wò ní jẹ́ kó ń ṣàṣàlátù fún ànábì. Takilá. wá sí ti tán rọ́bì iní gọ̀ọ̀dì àlémùtù bílẹ̀ ní gọ̀ọ̀dì kánà mi ní mí zùnú bẹ́ẹ̀ wọ́n máa ṣe ìbá fún yín lówó àmì ẹ ṣe sùmẹ̀sùmẹ̀ púpọ̀. Iná lámúsí. Ya ilahi babu ani. Ya ilahi babu ani. Ẹ bá mi wí dáadáa, Rabbi inni bọ́dí àlèmúdù. Ilẹ̀ ní bọ́dí dáadáa mi ní. Tùnú bí wọ́n máa ṣe. Ìdí àdámú sí dára láti ní. Àbùkà láhùn máa ní. Àìrà ṣe ìhì àdàmánà. لم ترد عني أبصرني في رجائي ولنفسي لا تقلني يا إلهي باب عني. يا إلهي باب عني يا إلهي باب عني. Ogi baba wa ṣàánú. باب عني. Òkúta náà yín jà lánàá. باب عني. Àníyàn dáadáa ni òjò epo. Àwọn kan bẹ ọjọ́ orí wọn tó ti yìí lọ. Ṣéyí wọn kọ́ lọ wọ́n. Bàbá wa tàbá. Ọlọ́jọ́ mi náà máa tà. وإذا لم ترضى عني فبلغني في رجائي فلنفسي لا تكلني ليتني كنت جمالا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن إذا مكلم ليس أمي لم تجدني يا إلهي فاعف عني 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 الله يا إلهي فاعف عني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني الله يا إلهي فاعف عني يا إلهي
Vale, Beto.